irú kí wá leléyìí èyí lohun tó ṣẹlẹ̀ sáwọn mẹ́rin tó lárùn kògbóògùn lẹ́yìn tí wọ́n lo àgbo tán. ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn èèyàn tí wọ́n lárùn kògbóògùn HIV lára nílẹ̀ wa, the Network of People Living with HIV and AIDS in Nigeria, NEP1 ẹ̀ka tìpínlẹ̀ Gombe ti sọ pé mẹ́rin lára àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ náà kan ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n lo oògùn ìbílẹ̀ kan tí wọ́n ń pè ní àgbo láti fi kápá àrùn kògbóògùn HIV tó ń ṣe wọ́n láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ṣe làwọn ọmọ ẹgbẹ́ náà kan lọ kóra wọn jọ tí wọ́n sì tẹ̀lé àmọ̀ràn òdì táwọn kan gbà wọ́n tí wọ́n sì lo oògùn ìbílẹ̀ náà dípò oògùn òyìnbó kan táwọn aláṣẹ ẹgbẹ́ náà máa ń fún wọn lóòrèkóòrè láti fi kápá àrùn kògbóògùn HIV tó ń ṣe wọ́n yìí. Lójú ẹsẹ̀ táwọn mẹ́rin ọ̀hún ti lo oògùn ìbílẹ̀ ọ̀hún tán ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe bákan kílẹ̀ ọjọ́ náà sì tó ṣú ni gbogbo wọn pátá jẹ́ Ọlọ́run nípè. Ọ̀gbẹ́ni Ibrahim tó jẹ́ alákòóso ètò ẹgbẹ́ náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́sẹ̀ tó kọjá yìí níbi àkànṣe ètò pàtàkì kan láti sàmì àyájọ́ ọjọ́ àrùn kògbóògùn 2023 World AIDS Day nípínlẹ̀ Gombe. Ó sọ pé kì í ṣohun tó dáa rárá báwọn ọmọ ẹgbẹ́ wọn kan ṣe ń wá ọ̀nà ẹ̀bùrú láti yanjú ìṣòro wọn tó sì jẹ́ pé ikú ló sábà máa ń já sí fún wọn nígbẹ̀yìn. Ó wáá rọ àwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa gbogbo pé kí wọ́n jí gìrì kí wọ́n máa fọwọ́ òfin mú gbogbo àwọn oníṣègùn ìbílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń parọ́ tọ́ àwọn tó láàrùn kògbóògùn ọ̀hún lára tí wọ́n sì ń gbowó ọwọ́ wọn lásán. Ó ní àkókò ti tó báyìí káwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa gbogbo máa fọwọ́ líle ọwọ́ òfin mú àwọn oníṣègùn ìbílẹ̀ gbogbo tí wọ́n ń tan àwọn ọmọ ẹgbẹ́ wa jẹ tí wọ́n sì ń gbé gbẹ̀tugbẹ̀tu lé wọn lọ́wọ́. Àìmọye àwọn ọmọ ẹgbẹ́ wa ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nípasẹ̀ àṣìlò oògùn tí wọ́n ń lò lọ́dọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀ gbogbo yìí nípínlẹ̀ Gombe. Onírúurú oògùn làwọn èèyàn máa ń gbé lérí báyìí tí wọ́n sì máa ń kiri ká pé ó lè wo ẹni tó bá lárùn kògbóògùn HIV sàn. Irọ́ gbu lèyí, àkóbá rẹ̀ pọ̀ ju àǹfààní rẹ̀ lọ fáwọn ọmọ ẹgbẹ́ wa. Àwọn kọ̀ọ̀kan lára àwọn oníṣègùn ìbílẹ̀ wọ̀nyí á tiẹ̀ máa ṣèpolongo àwọn oògùn wọn yìí lórí rédíò àti tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ló sì mú kí ọ̀pọ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n lárùn ọ̀hún lára fi ń sáré lọ sọ́dọ̀ wọn pé òótọ́ ni wọ́n ń sọ níwọ̀n ìgbà tó jẹ́ pé wọ́n ti gbọ́ ìpolongo ọjà tí wọ́n ń tà níta. Ẹnikẹ́ni tó bá dá lójú pé òun ti rí oògùn kògbóògùn yìí kí ìjọba pè é kí wọ́n yẹ àwọn oògùn rẹ̀ wò dáadáa láti mọ̀ bóyá lóòótọ́ ló kúnjú òṣùwọ̀n tó láti lò tàbí bẹ́ẹ̀ kọ́. Gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.